Aisha, ìyàwó olórí àwọn Fúlàní tí wọ́n pa ní Kwara ti sọ̀rọ̀ o. Èyí ni bí wọ́n ṣe pa ọkọ mi. Ìyàwó Alhaji Abubakar Idris Sakaina, olórí àwọn Fúlàní ní Kwara táwọn agbébọn yìnbọn pa lágbègbè Òkè-Òsè, Ìlọrin ìpínlẹ̀ Kwara lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 8 oṣù kẹta ọdún 2025 yìí. Aisha Idris ti sọ bí àwọn agbébọn ọ̀hún ṣe yìnbọn pa ọkọ rẹ̀ níwájú ilé wọn. Lọ́jọ́ Ajé Monday ọjọ́ 10 oṣù kẹta ọdún 2025 yìí ni ikọ̀ atótó arére kàn sí mọ̀lẹ́bí olóògbé Abubakar Idris Sakaina táwọn agbébọn yìnbọn pa ọ̀hún láti mọ bí ìṣẹ̀lẹ̀ náà ṣe jẹ́. Nígbà tó ń sọ̀rọ̀, ńṣe ni Aisha tó jẹ́ ìyàwó olóògbé bú sẹ́kún gbaragada tó sì mí ìmí ẹ̀dùn lórí ikú ọkọ rẹ̀ ọ̀hún. Aisha sọ pé ní nǹkan bíi aago 10 alẹ́ ọjọ́ àbámẹ́ta Sátidé ni ọkọ òun pè látòrí fóònù pé kí òun wá sí géètì, ṣùgbọ́n nígbà tí òun ò dẹnu géètì ni òun rí àwọn méjì kan tí wọ́n dúró pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn, tí ọ̀kan nínú wọn sì yìnbọn sí òun. Ó ní òun bá sá wọlé padà, tí ọkọ òun náà sì mú rìfáàsì, ṣùgbọ́n ṣe ni àwọn agbébọn náà gbáya tí wọ́n sì yìnbọn mọ́ ọkọ rẹ̀. Ó ní ẹnu tí òun rí mọ́ náà nù tí ọkọ òun fi di olóògbé. Bó tilẹ̀ jẹ́ wípé èdè Fúlàní ni Aisha fi ń sọ̀rọ̀, ṣùgbọ́n ẹ̀gbọ́n olóògbé ìyẹn Idris Alikawu tú ọ̀rọ̀ náà lédè Yorùbá tó sì fi ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn lórí ikú àbúrò rẹ̀. Ó ní àdánù ńlá ni ikú olóògbé náà jẹ́, tí àwọn agbébọn náà sì ti sọ òkò ìbànújẹ́ sínú mọ̀lẹ́bí àwọn báyìí látàrí ìṣẹ̀lẹ̀ náà. Ó tẹ̀síwájú pé ìyàwó méjì ni olóògbé náà ní pẹ̀lú ọmọ 6 lọ́wọ́ wọn. Ó ní olóògbé sì ṣẹ̀ṣẹ̀ lo ọdún kan lórí ipò gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ Miyetti Allah ni. Àwọn kò sì kófìrí bóyá ó ní ìjà pẹ̀lú ẹnìkan tàbí kò ní, ṣùgbọ́n ìyàlẹ́nu gbà ní ikú rẹ̀ jẹ́. Ó ti wá rọ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Kwara láti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè yìí. Bákan náà, ó rọ ìjọba àtàwọn tó ríṣẹ́ gé ọlà fún pé kí wọ́n ran ìyàwó àtàwọn ọmọ olóògbé yìí lọ́wọ́ lórí gbígbọ́ bùkátà wọn nítorí pé wọn kò ní olùrànlọ́wọ́ kankan mọ́ báyìí.